ẹ wojú àwọn méjì yìí olùṣọ́ àti àfà ìránṣẹ́ Ọlọ́run àwọn méjì pé àwọn lọ́jọ́ Sunday olùṣọ́ náà á dẹ̀ máa wàásù wípé kò dá kéèyàn pààyàn àbí kò dá kéèyàn ṣojú kòkòrò àbí àti nílé ọjọ́ tó máa fi ojú kòkòrò ṣe topic wàásù ẹ̀rí àwọn ìpànìyàn àwọn ìṣẹ̀ dídá pé kò dá kéèyàn máa dẹ́ṣẹ̀ whereas ohun gangan dẹ̀ lélẹ́yìí oníṣẹ́ láàbí ni àfáyé náà àárígbà tó náà máa sọ pé àwọn ẹlẹ́bọ máa wọ́n náà o àbí kò tí ń sọ bẹ́ẹ̀ whereas ohun gan oníṣẹ́ láàbí ni mo mọ̀ wípé ẹ̀sìn kẹta ẹ̀sìn ìbílẹ̀ náà àtàmóyè àwọn babaláwo tọ́wọ́ ti bà dáadáa táwọn náà ti ń ṣerú pálapàla bí eléyìí ṣùgbọ́n tó ṣe pé àkọ́bí ara sí ń gbà yẹn ṣùgbọ́n sìn àti kọ̀bí ara sí so kì í ṣe pé àwọn náà mọ́ kì í ṣe pé àwọn náà mọ́ àmọ́ nǹkan tó jẹ́ kí ọ̀rọ̀ táwọn méjì yìí kó ṣe wá ní kàyéfì ni wípé kìrìsìtẹ́nì a máa ń sọ wípé àwọn tó bá ti jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ pé èrò ọ̀run àpáàdì ni wọ́n so ojú ti wà lára àwọn ìyẹn pé anybody bá ti ń ṣẹ̀sìn ìbílẹ̀ ó sọ pé ọ̀run àpáàdì ló ń lọ so àti believe pé gbogbo nǹkan púpọ̀ ayé ọwọ́ wọn ló wà àti ní ìgbàgbọ́ yẹn láti lẹ̀ ṣe ń gbọ́ mi so àwọn àtiwá ní ọkàn wípé ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì automatically ó ti ṣe nǹkan tọ́lọ́run fẹ́ so tí ìyàwó wa bá irú wà báyìí lọ́wọ́ gbé ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń strange sí wọn máa yà wọ́n pé àwọn tí a rò pé wọ́n ti jẹ́ àyò Ọlọ́run bẹ́ẹ̀ náà ló sì jẹ́ fáwọn mùsùlùmí pé yàrá pé gbogbo mùsùlùmí kan tá máa ń sọ ni pé Ọlọ́run pa ní adébọrẹ́ Ọlọ́run pa ní adébọrẹ́ Ọlọ́run pa ní adébọrẹ́ so àti wò wípé àwọn eléyìí tí wọ́n gbógun tí àwọn adébọ̀ yìí ó dà pé àwọn gangan ló ń ṣètò Ọlọ́run pé àlè bá pálapàla lọ́wọ́ wọn so tí wọ́n wá rí wà báyìí wọ́n máa ń yà wọ́n pé ṣé báwọn tó ń sọ pé ní adébọrẹ́ lè kátí àwa bá lọ́wọ́ yìí gan ó burú ju táwọn adébọ̀ tẹ̀ ń sọ yẹn lọ torí babaláwo gidi ni o kò ní sọpọ́tì oògùn owó ẹ̀ẹ́dì babaláwo gidi mi sọ àwọn babaláwo pàápàá jọ pé wọ́n ti lọ gbàgbàkúgbà mi tó dá o ṣùgbọ́n babaláwo gidi kò ní sọ̀rọ̀ nípa oògùn owó ṣùgbọ́n àwọn babaláwo tó yẹ pé wọ́n ti kojú bọ́ tó dá kẹta máa jẹnu wọn wá àwọn ìyẹn àwọn ìyẹn náà bó ṣe jẹ́ pé àwọn wòlíì kan wà tó yẹ pé àwọn náà ti kojú bọ ibi tó yẹ kí wọ́n kojú bọ̀ táwọn afáàná kojú bọ tó yẹ kó kojú bọ̀ bẹ́ẹ̀ ló sì nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta. now so ibi tọ́rọ̀ wá dé dúró sí wọ́n á ń bẹ gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì mo ń bẹ gbogbo ẹ̀yin mùsùlùmí dáadáa mo ń bẹ gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ dáadáa ẹ̀yin babaláwo dáadáa ẹ jẹ́ ká wà nínú ìrẹ́pọ̀ ká gbógun ti ìwà ìbàjẹ́ láwùjọ wa rísìn eléyìí o láàrin àwọn tó ń gbéyàn sógun owó kìrìsìtẹ́nì wà ń bẹ ó dẹ̀ gbé kìrìsìtẹ́nì ẹgbẹ́ pa tí wọ́n bá kó èèyàn bí wọ́n kó èèyàn márùn-ún wọn àjẹsọ pé tó bẹ́ẹ̀ ni ìjẹ́ kìrìsìtẹ́nì bìtú wa ẹ jẹ́ ká yọ kúrò sẹ́yìn yín bẹ́ẹ̀ láàrin àwọn tó ń gbéyàn sógun mùsùlùmí wà ń bẹ ó dẹ̀ gbé mùsùlùmí ẹgbẹ́ pa tí wọ́n bá gbé wọn pẹ̀lú sọ pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn ilé ẹ jẹ́ ká yọ kúrò tó jẹ́ mùsùlùmí láàrin àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà ó ń gbé ẹlẹ́sìn ìbílẹ̀ bíi tẹ̀ pa ó kàn jẹ́ pé ń gbà míì tó bá jẹ́ pé ẹni yẹn jẹ́ babaláwo bíi tẹ̀ tó bá sọ pé ọmú ìyá dùn àjọmú tàbí tó fún slogan gbogbo atọ́ gbogbo ẹ̀dán gbogbo ìwòrò fún tàbí àbọ̀rọ̀ àbọ̀yọ̀ àbọ̀yìnbọ̀ ṣiṣẹ́ tàbí àwọn slogan tó kù ó ṣe é ṣe ń gbà míì kan wò pé ẹ jẹ́ ká dá sí ṣùgbọ́n kò wọ́pọ̀ ṣùgbọ́n gbà míì tó bá jẹ́ pọ̀ máa wo náà ni wọ́n bá pàdé tó bá dìde fún wọn ní àwọn slogan rẹ̀ pé gbákàwò kan ẹ má fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ nígbà míì kẹ́mi tó wòye nìyẹn nípa tàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yẹn tó ti ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n mi kárí tí wọ́n gbé bẹ́ẹ̀ tó sọ fáwọn ènìyàn pé báyìí tó dẹ̀ fún wọn lóhùn àwọ̀ wọ́n lè dá padà wọ́n lè fi sílẹ̀ so ìyẹn tó wáyà mí ni pé bọ́tà àwọn kìrìsìtẹ́nì àrí àwọn kìrìsìtẹ́nì náà tó ń gbé àwọn èèyàn tó dẹ̀ fi kìrìsìtẹ́nì ẹgbẹ́ ìsílẹ̀ pé kóòtù báíbù àrí mùsùlùmí ni wọn tó fi mùsùlùmí ẹgbẹ́ ìsílẹ̀ pé ó ṣe aláwò ọ̀rọ̀ àsìlámù àlékún so ṣe understand mẹ́rin so wọ́n yìí tọrọ wọn lọ sìn ẹ jẹ́ ká fi pé mùsùlùmí ló dá kìrìsìtẹ́nì ló dá ẹlẹ́sìn ìbílẹ̀ ní àgbà ìsìn ẹ já fi sílẹ̀ o ibi tí kìíní ńlọ báyìí ó ti ń di mọ̀kànmọ̀kàn lóye nǹkan ó ti ń dóúnjẹ patí tó fẹ́ kárí o ẹ̀rù ń ba gbogbo wa o ilé ayé ò rọgbọ mọ́ báyìí o wọn ò fẹ́ jẹ́ kó ṣe gbé fáwọn èèyàn mọ́ o so ìṣirò ẹ̀kẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì dìde tẹ́ bá rí anybody nínú àwọn kìrìsìtẹ́nì tí ṣẹ́ẹ̀tì wà lọ́wọ́ ẹ̀ tẹ́ gbógun ti dáadáa kí sí pé ká bò kí ká sọ pé ẹ̀sìn wa ló dájú ìsìn ní ẹ̀yin afá gidi afá lálùbáríkà tẹ́ gbọ́dọ̀ dìde mùsùlùmí ló dájú kìrìsìtẹ́nì ló dájú kọ́jà fẹ́sìn ìsìn ní afẹ́kẹ́ gbógun ti ẹni tó bá jẹ́ oníṣẹ́ ibi nínú ẹ̀sìn mùsùlùmí ìsìn tẹ́ni ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ gbọ́dọ̀ jáde tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ayé lẹ́nu tẹ́ bá rí àwọn awo rádaràda then especially on social media these days
àwọn owó tó wá ń sọ pé ọ̀sẹ̀ owó kíákíá ìwẹ̀ owó kíákíá yẹn mo rò pé ó yẹ kẹ́yìn bàbá yẹn kẹ́ gbógun ti kíní yẹn tẹ́ bá rí ẹ̀yìn ọ̀yọ́ babaláwo oníṣègùn oníṣẹ̀ṣe tó wá sí social media tó wá ń polówó oògùn owó ẹ lókèétì ẹ kọ́ lọ sọ pé ìjọba gan pé ìgbésẹ̀ bá la fẹ́ máa gbé lórí àwọn tó fẹ́ máa sọ̀rọ̀ oògùn owó lórí social media tó wà ní díẹ̀ sí wa torí ẹ̀rù ń bà wá oyè yìí because ẹ̀rọ tó ṣẹlẹ̀ wọ́n sọ fún wọn àwọn boys tó ń ṣe iṣẹ́ bí yìí orí social media ni wọ́n ti ń rí àṣírí kíní yẹn orí social media ni wọ́n dẹ̀ ti ń rí àwọn tó ń ṣe fún wọn táwọn pípẹ́ yẹn bá ti wá tí wọ́n sọ̀rọ̀ tó lè létí wọn rògùn owó àwọn pípẹ́ yẹn wá inbox wọn bàbá mo wo fídíò yín ṣé mo lè get contact ní bákàwọ̀ kan àní after address kó wá tí wọ́n wá débẹ̀ náà wọ́n á sọ deep fún wọn ní sọ pé ó máa lo ẹrẹ èèyàn lórí social media bó wá tó wá débẹ̀ wọ́n á sọ so wọn bẹ́ẹ̀ tí wọ́n ṣe wọ́n fi ń polówó ọjà ni àwọn sọ deep fún so tí ẹ̀yin náà ẹ try láti ṣe àfọ̀mọ́ ẹ lókè dáàlọ́ mo gbé kúndò sún àwọn kérúbù lẹ́nu jọ mẹ́ta yìí lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí ọ̀gá mi kọ́ ọba sọ́ba Solomon abasoni sọ́ba Solomon ní sí wọn gbígbà borúkọ wọn wòlíì ni wọn ẹ rí i pé wọ́n kọ́ àwọn kan jọ ń gbà wọ́n bẹ̀rẹ̀ lọ sí àwọn churches kiri wọ́n sí àwọn àpótí ẹ̀rí wọn wò we need something like that ní àwọn religions tó kù lóòótọ́ ẹni gbọ́dọ̀ bá ní sísun ẹ̀ bá ń polo gbogbo oògùn owó ẹ try láti locate ẹ gbé ẹ fi ọwọ́ ẹ fà láwọn agbófinró létí ẹ jẹ́ tó túnú lé ẹ̀yẹ wò àfẹ́rẹ́ dáadáa láwùjọ wa ṣé bí wọ́n ṣoògùn owó ní ìlú òyìnbó and people are making it there àbí ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà ṣoògùn owó náà ń ṣe kẹ́ tó déèyàn ẹ̀yin tẹ́ wà ní Canada ṣe ṣoògùn owó kẹ́ tó déèyàn ẹ̀yin tẹ́ wà ní Germany ṣe ṣoògùn owó kẹ́ tó déèyàn ẹ̀yin tẹ́ wà ní South Africa Austria ṣe ṣoògùn owó àwọn tó wà ní Libya àbẹ́yìn àwọn ọmọ Nàìjíríà tó wà ní Libya ṣé wọ́n ṣoògùn owó kan tó déèyàn àwọn ọmọ Yorùbá tó wà ní Egypt ṣé wọ́n ṣoògùn owó kan tó déèyàn ni so ó ṣe wá jẹ́ wípé àwọn èèyàn wa máa wá sórí social media sí wọn encourage àwọn youth láti ṣiṣẹ́ mọ́ dan ọṣọ dúkìá kíákíá encourage wọn láti ṣiṣẹ́ ẹ̀yin àbọ̀ ẹ̀sìn àwọn gbogbo àwọn tó lè ṣe ọ́ndẹ̀sì ni wọ́n háìdì sí ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ bàbá nídìí ẹ̀sìn ẹ̀jẹ̀ ń wò ẹ̀ wá ní ká má bu ẹ̀sìn ẹ̀yin ká ìgbé ìgbésẹ̀ tó yẹ sà máa ó jẹ́ ẹ̀dùn ìfẹ́ sọ this is Adeomade bye for now. Adeomade, advocate for the masses.